أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا رب. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo dúpẹ́ fún Ọlọ́run Ọba, mo sì fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo pẹ́ tí a wá dúnà mú fọlá báyìí. Mo fi ń bẹ Ọlọ́run Ọba fún gbogbo ojú tí ń wò wá pé ẹ ṣeun ẹ kú ààyè tí ń fi sílẹ̀. Gbogbo etí tí ń gbọ́ wa náà, a bẹ Ọlọ́run Ọba pé kí Ọlọ́run Ọba kó bá wa fi àlàáfíà kún àlàáfíà ara. Tí ẹ ò fi ní rí wa rí mọ́, tí ẹ ò fi ní fi ti gbọ́ wa mọ́. Ọlọ́run Ọba kò ní fi kàn yín. Àwa náà, àwa la mọ̀ wá, ẹ̀yin náà la mọ̀ bá. Mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sì ń pè mí lórí pípè yẹn. Ọlọ́run ní kí a máa rí àwọn ọgbọ́n àti òye kọ́ níbẹ̀. Nínú àwọn ọgbọ́n àti àwọn òye tí a kọ́ níbẹ̀ náà ni a fẹ́ gbìyànjú láti pé kí a tún sọ fúnra wa pẹ̀lú àwọn kankan tí Ọlọ́run ní kí a rí ní àwọn online àti nǹkan tí ń ṣẹlẹ̀ ní àgbáyé. Mo ṣe fídíò kan, mo ṣe ní apá kìíní, apá kejì, apá fídíò yẹn Ọlọ́run ló mọ iye tí yóò tó ni, torí pé ìrìn àjò tó kọ́ni lọ́gbọ́n tó pọ̀ òun ni, torí pé àkàwé ọ̀rọ̀ ni ẹni tá ń pè ní ọ̀rọ̀ gidi ni, gẹ́gẹ́ bí àwọn aláàfáà náà ti ṣe mọ̀ bí ẹ foríjì mi àkíw, ṣùgbọ́n Ọlọ́run ní ká máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ní ìmọ̀lára. Wọ́n ní ẹ ò lè gbádùn Al-Qur'ani dáadáa àfi tí ẹ bá mọ ìtumọ̀ rẹ̀. Àti wá mọ ìtumọ̀ Al-Qur'ani, ẹ ò tún wá lè gbádùn rẹ̀ dáadáa àfi tí ẹ bá gbọ́ tafsiri rẹ̀, that is ìtumọ̀ kí ló fà tí ọ̀rọ̀ yìí fi rí bó ti ṣe rí. Torí pé tá bá wò, a ó bá nínú Al-Qur'ani náà níbi àwọn àyè kan tó pé wọ́n sọ pé wọ́n ṣe báyìí, ìdájọ́ kan wà fún. But nígbà tó yá àwọn nǹkan mìíràn tún ṣẹlẹ̀ tí ìdájọ́ yẹn tí kò wúlò mọ́. Ẹni tí máa ń ka ìdájọ́ yìí tó wà nílẹ̀, kò tí ó bá ka èyí tó jẹ́ pé ó ti dá tọ̀hún wó, ìyẹn ni ó mọ̀ gbé kálẹ̀ káàkiri, ní ó fi mọ̀ bú Quran, ní ó fi mọ̀ bú Ọlọ́run Ọba tí ó ṣètò rẹ̀ kalẹ̀ fún àwọn tiẹ̀ tí Ọlọ́run ní wọ́n máa lò, torí kì í ṣe gbogbo everybody kọ́ Ọlọ́run ní òun ṣetán láti pé kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ òun. Ó wù ní ẹni tó bá ní kó gbọ́ kó gbọ́, ẹni tó bá sì ní kó mọ́ gbà kò ní gbà náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n make comments lórí àwọn fídíò tí a ṣe kọjá. Pàtàkì jùlọ sẹ́rí kò síbi tí ẹ̀dá tí máa ń mọ oore Ọlọ́run, tó bá jẹ́ ẹni tó bá mọ oore Ọlọ́run tó sì pé mọ́ dúpẹ́. Nígbà tó bá ti di wípé ọ̀tá rẹ̀ bá ń sọ pé wọ́n yá kí bẹ́ẹ̀ ó jẹ́ wọ́n dá lóhun, jẹ́ ó gbìyànjú sá. Ibi tó tẹ́ èèyàn bá gbé tí ń sọ pé lágbájá gbìyànjú sá, kẹ́ mọ̀ wípé nǹkan olóore ti pọ̀ tó ti jáde, tó jẹ́ pé ó ti ń jẹ̀bi ọkàn ara rẹ̀. So gbogbo ẹ̀yin tí ẹ kí wa pé a gbìyànjú sá, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, torí pé ẹnìkan tó sọ ní pé ó dàbẹ̀ ni pé ọkùnrin yìí ó ti gbọ́n sí o. He has got more wisdom. Ìgbà tó yẹ pé tí à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò rí, a jẹ́ pé bóyá láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìdá kò jẹ́ pé àlà lose wisdom yẹn tá à ní lọ́wọ́ tó ń wá ní tó ń lo bó ti ṣe ló yẹn. Àmọ́ ní ìsọdá bẹ́ẹ̀ ni pé a tó ti ní wisdom míì léè tó fi fẹ́ sọ òun di àgọ́. Torí ẹni tí ó bá gọ̀ náà ni fi máa mọ ẹni tó gbọ́n. Ẹni tó sì gọ̀ iná ni ó kọ́ ọlọ́gbọ́n ní ọgbọ́n. Ó yẹ ká mọ̀ sọ fún gbogbo wa pé ẹ jẹ́ ká kálukú kó wà ní ìpamọ́ nínú agolo, ká dé kálukú mọ́nú agolo. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí mo sọ sórí platform tí mo wà, mo ní ọ̀rọ̀ wa ẹ̀ẹ́fín ni
ìhùwàsí ni tí kò ṣeé dé sínú agolo, torí agolo ó padà bẹ́ tàbí kí ẹ̀fín fúnra ara rẹ̀ kó wá ọ̀nà bí òun ti ṣe jáde nígbà tó bá dé ààyè ibì kan. Ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn sì máa fi ṣe ọgbọ́n ní ìrìn àjò ilé ayé. Gbogbo ẹ̀dá yòówù tó bá rò pé bóyá òun lòún gbọ́n jù, a fẹ́ ká lọ rèé mọ̀ wípé ó wá ìparun fúnra ara rẹ̀ ni, torí pé bí bàjẹ́ ń sọnù yóò ṣòro kó tó rẹni tí ó sọ pé wọ́n tají. Orí nǹkan tí wọ́n mọ̀ sọ ni pé ó ti mọ̀ tán, ó ti rínú, ó sì ti róde, ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó máa ṣe ìgbésí ayé rẹ̀ lọ bó ti ṣe ń ṣe. So gbogbo ẹ̀yin tẹ́ bá rò pé bóyá ẹ bá bá wa wí, ẹ bá bú wa, tẹ́ bá rò pé bóyá ó dùn wa, wàláhì tàláhì kò dùn wá. Wọ́n fi ń gbìyànjú láti pé ká fi tún ibẹ̀ yẹn ṣe ni. One, tí èèyàn bá sọ pé orí ẹ̀ dàrú, ìwọ ni kó kọ́kọ́ lọ rí wúra rẹ̀ wò dáadáa, sórí rẹ̀ dàrú. Lórí rẹ̀ bá dàrú nítòótọ́, wàá gbìyànjú láti pé gbogbo ìrìnàjò tó bá fìrìn láti fi tún orí yẹn láti fi tó. Tí ìwọ lórí bá sì ti mọ̀ pé orí rẹ̀ ò dàrú, tí a mọ̀ pé ẹni tó sọ pé orí rẹ̀ dàrú yẹn òun gangan lọ ní lórí rẹ̀ dàrú, ọgbà ọgbọ́n, ọgbà òye, ó sì gbà làákàyè pẹ̀lú ìrìnàjò tí ẹ̀dá bá fẹ́ rìn. Gẹ́gẹ́ mo sọ fún yín pé ìrìnàjò lọ sí ìlú ọlọ́gbọ́n tí mo bá pàdé, tí mo sọ fún yín pé yóò lọ in part gidi gan, nítorí àwọn analysis tí ó máa wá ní abẹ́ rẹ̀, pé kálukú ó máa mú tiẹ̀ níbẹ̀. Èyí tó jẹ́ tèmi tí mo kọ̀ tí mi ò gbọ́, ẹ máa bá pàdé níbẹ̀. Èyí tí mo gbọ́ tí mo gbà, ẹ máa bá pàdé nínú rẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ rọra yà bàrà díẹ̀ lórí n tí ń lọ látàrí nǹkan tí ìrìn àjò náà kọ́ mi, tí mo wá bá pàdé nígbà tí mo tají tán, tí mo wá ń rí nínú àwọn ẹ̀kọ́ yẹn, mo wá ń fara balẹ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ náà, mo wá ń rí bó ti ṣe ń lọ. Ìyẹn ló wá fẹ́ mú mi jẹ́ pé mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ ìrírí, lórí n tá ń pè lẹ́bí, látàtàrí nǹkan tí mo rí látara àwọn P-square. Ṣùgbọ́n àsìkò rẹ̀ ò tíì tó báyìí, kò tíì wá sára báyìí. Èyí tọ́lọ́run ní kó wá sára báyìí, òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo, tí election tí wọ́n ṣe kọjá, tí Ọlọ́run gbé ògo fún ẹni tí ó wù ú, èèyàn Ọlọ́run tó wu Ọlọ́run láti pé yóò dé ibi ipò yẹn. Mo wá fẹ́ bi èmi àtẹ̀yin àti gbogbo alágbára ayé àti gbogbo olówó ayé àti mọ́tòmọ́tò ayé àti mọ̀mọ̀mọ̀mọ̀ ayé, irú ìrìn àjò wo làwọn olóṣèlú jọ rìn láàrin ara wọn, lóyìí tó fi dóńdó wípé ẹni tí Ọlọ́run bá ṣetán láti fi ṣe gọ́vnà ìlú, bóò ni wọ́n ti ṣe ṣètò tó fi wá di wípé ẹni tí wọ́n láwọn ò ní gbà, àtowó àtagbára àti mọ̀nìyàn àti gbogbo ẹ̀, Ọlọ́run sì dìídì mọ̀ọ́mọ̀ fúnra ara rẹ̀, ó sì yọ, ó sì tún padà sọ sí ipò bẹ́ẹ̀. Mi ò kí ń ṣolóṣèlú, kò já mi láyà, ṣùgbọ́n èyí tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó pọ̀ nínú rẹ̀ ni wípé mo sọ kinní kan lóyìnbó nínú àwọn fídíòs tí mo ti ń ṣe, bó àwọn short videos tí mo ń ṣe. Ìgbà tí mo sọ lóyìnbó, àwọn tó rí mi gbọ́, wọ́n rí gbọ́. Ọ̀rọ̀ tí mo sọ nìyí. Today you may ignore injustice because it happened to someone else. Tomorrow it could be you. Dábẹ́ ni pé ti gbọ́rọ̀ yẹn bí mo ti ṣe wí lóyìnbó, pé tí ẹ̀dá kan bá sọ wípé ìrẹ́jẹ bó ti ṣe ń ṣẹlẹ̀, nǹkan téèyàn ń gbàlù téèyàn ń jó sí ni, kò tíì ṣẹlẹ̀ sí ni. Níjọ́ tí ìrẹ́jẹ bá ṣẹlẹ̀ sí, ìgbà náà ni ó tó máa mọ bí kò ṣe dáa
láti mọ rẹ́ ọmọlàkejì bí kò ti ṣe dáa. Màmá tó bí mi ni wọ́n sọ fún mi níjọ́ kan, wọ́n wà lọ́dọ̀ mi nígbà tí mo ń tọ́jú wọn. Mo gbé wọn láti Ògbómọ̀ṣọ́ wá sí ọ̀dọ̀ mi láti ṣètọ́jú wọn. Nígbà náà wọ́n ní challenges fún ojú, a dúpẹ́ f'Ọlọ́run wọ́n fi wá padà fayé sílẹ̀. Ojú náà Ọlọ́run pé kó fọ́, wọ́n fi ríran kedere èyí tán fi jáde láyé. So mo wá gbé wọn sọ́dọ̀, mo wá ń tọ́jú wọn. Àwa ń sọ̀rọ̀ lọ, wọ́n wá ní Muhammadu, mo ní naam. Wọ́n ní ṣó o mọ̀ wípé gbogbo ẹ̀dá yòówù tí ò bá tí ì bímọ inú rẹ̀ tán kò mọ̀mọ́ dà, kó rí wèrè, kò mọ̀ rẹ́rìn. Wá yà mí lẹ́nu, mo á rẹ́rìn, mo ní kéèyàn ó pàdé wèrè kó máa fi wèrè sí rẹ́rìn gan. Àwọn tó pé fún jù làwọn tó ti jẹ́ àwọn àgbàlagbà, àwọn arúgbó. Wọ́n ní padà, wọ́n sọ bẹ́ẹ̀ mọ́, kò rí bẹ́ẹ̀. Ní kí ló dé? Màmá ní báwọn ti ṣe wà yìí, àwọn ti rí ọmọ ń ṣèpele kẹrin, wọ́n ti rí ọmọ wọn ti bímọ, ọmọ tó bímọ náà ti bímọ, tí èyí tó bí náà sì tún ti bí, tí màmá fojú wọn rí kan tó jáde láyé. Màmá ní síbẹ̀síbẹ̀ ẹ̀rín ò tọ́ sáwọn lẹ́nu láti gbúrò ẹni táburú rí ṣẹlẹ̀ sí, torí pé àwọn ò tí ì bímọ inú àwọn tán, abíamọ làwọn. Gbogbo nǹkan tí gbogbo yìí ń bí àwọn làwọn sì ń bí lọ́wọ́. Lópin ìgbà tí àwọn bá ti lè gbàdúrà láti pé kí wọ́n rẹ́rìn àwọn ọmọ àwọn ò gbọdọ̀ rẹ́rìn ọmọ ọlọ́mọ. Onídìí èyí àwọn ò tí ì bímọ inú àwọn tán. Ẹni tó kú òun ló ṣe tiẹ̀ tó dópin, ó tó kú àárín òun pẹ̀lú Ọlọ́run. So ẹni túmọ̀ tí mo sọ wípé ẹni tí nǹkan ò bá tí kàn ní máa sọ wípé nǹkan ṣe fẹ́ nìkan ó dáa nínú ìfẹ́ inú títí ẹ̀. Bó bá ṣe bóyá pọ̀rọ̀ tó yẹ kó ṣe ìwádìí lé lórí yẹn tí ò ṣetán láti ṣe ìwádìí lé lórí, àmọ́ ọjọ́ tó bá wá kàn ní òtò wá mọ̀ pé nǹkan tí wọ́n ṣe kò dáa. Táwọn míì bá fẹ́ wí ní ti àṣà lásán, pàfi ṣàṣà láàrin ara wa, wọ́n á ní ẹni tí ìfà kò tọ́ sí ìní mọ̀ pé ní haramu. Ìgbà tí ìfà tí kò tí ì tọ́ sí pé wọ́n fún nífà, ìgbà tí ò tí ì kàn lá, ẹ má dá wọn lóhùn, haramu ni, Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Ìjọ tọ́lọ́run bá ní kó kàn, yóò rí àwọn àyà Kùránì kan tí ó mú jáde àbí ẹsẹ̀ Bíbélì kan tí ó kún lọ́wọ́ wípé n tóun fẹ́ gbà yìí ẹ̀tọ́ ni fún òun. Ẹ jẹ́ ká ṣe dáadáa, torí òní kọ́, torí ọ̀la ni. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo. Ẹ wo ìyá tó bímọ táwọn ọmọ rẹ̀ sì wà láyé tí wọ́n sì ń rí, tí ayé sì ń gbógun ti ẹnìkan, ọmọ ọlọ́mọ ní ń gbógun tì, tó wá jáde tí wọ́n ń pariwo kún nítọ̀ wọ́n wọlé, yóò ṣe kíní, tí àwọn ọmọ rẹ̀ àtẹbí tó wà lára rẹ̀ tí wọn ò lè kọ́ fún pé nǹkan tí ń ṣe yìí kì í ṣe nǹkan tó dáa. Fídíò yẹn tó fi jáde, tó fi go viral, wọn ò drop ẹ̀. Ìwà tún ṣe bẹ́ẹ̀, ó tún wá lórí gba ráìsì kóńgò mélòó kan, ó wá tún ní káwọn èèyàn mọ fídíò òun, wọ́n wá ń fídíò rẹ̀, ó wá ń sọ pé wọ́n tó gba ráìsì tó gbó lọ́wọ́ òun, tó bá ti dìbò fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ yóò rí báyìí, àrọ́mọdọ́mọ rẹ̀ yóò rí báyìí. ẹ jẹ́ ẹ bira yín léèrè ẹ̀yin tẹ́ gba ráìsì àtowó lọ́wọ́ ìyá yẹn, ṣé ẹ rò pé bóyá tí ìyá yẹn sọ ó bọ́ọ̀lẹ̀ lásán ni? Yóò padà ṣẹ. Ó lè má jẹ́ to everybody, ẹ lè má kígbe back to sender, but yóò padà ṣẹ, torí pé téèyàn ò bá ní jẹ èèyàn kì í fi ń run imú ara rẹ̀ wò tí báwo ló ṣe rí báyìí. A ò nífura síra wa pẹ̀lú ní àjò wa bá ti ṣe máa ń rìn.
a mọ̀ pé olóṣèlú fún wa lówó ìfà ni ẹ jẹ́ ká jẹ́ owó wa níṣẹ́ ṣiṣẹ́ sí wọn lápò. Ọ̀nà wo ló gbà fi jẹ́ owó yín? Tẹ́ bá lówó ìjọba ló kó jẹ ni, ṣé ìjọba ti fẹjọ́ rẹ̀ sùn yín pé kó àwọn lówó jẹ? Tó bá kó ìjọba jẹ sówó tí yín ló kó jẹ. Ìjọba òun fúnra ara rẹ̀ tó mọ̀ pé lówó lọ́dọ̀ òun, kí ló fà tí ìjọba fúnra ara rẹ̀ ò fi lè pè é kó sọ pé ẹ gbà lágbájá gbà tàmọ̀dù gbà, kẹ́ ẹ mọ̀ pé owó ìjọba lẹ̀ ń gbà. Ẹ wá gbà tán ẹ wá dìbò. Àánú ìyá yẹn ṣe mí púpọ̀ jù fún ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ tó ń fi owó ara rẹ̀ tó fi ń dàrú. Tíyẹn dàgbà tó báyẹn tí ò kájú ọkàn rẹ̀, tífẹ̀ẹ́ ilé ayé sì tún jókòó nínú gbáyà rẹ̀ ju nǹkan míì lọ, tí fi wá ń gégùn fáwọn ọmọ ọlọ́mọ lórí pé torí pé wọ́n nǹkan kan. Ó wá yẹ kí ayọ̀ wá béèrè pé nǹkan tóun ṣe yìí sí nǹkan tí Ọlọ́run bá tẹ́wọ́ gbà ni. Ìjẹ́ ènìyàn gan lásán ṣó tẹ́wọ́ gbà nǹkan tó ṣe. Ládùúgbò rẹ̀ wọ́n dìbò, èèyàn 11 ni wọ́n lórí. Ẹ jẹ́ ká pè mí pẹ̀lú kájọ bira wa léèrè pé àwọn tó ń bá ṣe ẹ̀rọ àríkẹ́, tó ń bá ṣiṣẹ́ rẹ̀, tó ń bá ṣiṣẹ́ yẹn, àwọn mélòó náà ń bá ṣiṣẹ́ yẹn? Òun dìbò fúnra rẹ̀, àwọn òṣìṣẹ́ rẹ̀ náà ṣáà sì dìbò fún. Ká tó ṣẹ̀ṣẹ̀ wá wí pé nínú àwọn alábàágbé, àwọn aládùúgbò wọ́n bá dìbò. Ó fi wá dé orí àwọn ará ìlú àbáwọn ọmọ. Ṣé àwọn ọmọ wọn kankan ò gbélé ni? Tó fi jẹ́ pé irú ìbò yún ìfi wá ń já sí pé 11 níyà yẹn ní gbogbo ìlú yún. Àríbi tán gbé ti ń dín àkàrà fáwọn alásàlátù tí wọ́n kọrin, tí wọ́n yọ̀, tí wọ́n ń jó, ń dáná lórí ìṣubú ẹnìkan, tí wọ́n sì gbé fídíò sí pẹ̀lú àwọn tẹ̀sùbá, pẹ̀lú àwọn aṣọ, pẹ̀lú jàrẹ̀kẹ̀ ọkọ̀ rẹ̀ tí jẹ́ ìborí tí wọ́n fi borí. Bẹ́ẹ̀ náà la rí àwọn obìnrin, àwọn ìyàwó ilé, bó bá jẹ́ pé àwọn ọkùnrin náà lórí dásọ̀bọ̀ lọ́rùn tí wọ́n gbé jẹ́lùbábà sórí, àwọn míì pẹ̀lú nìkọ́ọ̀bù wọn táwọn kọrin kálẹ̀ káàkiri pé bí táwọn ń lọ nìyí, báyìí táwọn ń ṣe ni, táwọn fẹ́ tẹ̀lé ní, táwọn fẹ́ tẹ̀lé nìyí. Tí wọ́n mú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n lọ rí kíbọ̀rọ̀ òṣèlú. Níbo ló padà já sí? A rí olórí gẹ́gẹ́ bó ti ṣe pera rẹ̀ ní olórí àwọn mùsùlùmí apá abìkan, tóun náà tún kó wọn jọ, tóun náà tún sọ pé bí wọ́n ti ṣe rìn nìyí, àfi kó jẹ́ pé mùsùlùmí ni wọ́n gbọ́dọ̀ dìbò fún tó bá fẹ́ ní àlàáfíà ara. Wọ́n kó àwọn governors wá látọ̀nà jíjìn láti wọlé wá láti wí wáyé pé dandan ẹni àwọn ló gbọ́dọ̀ wọlé. Wọ́n lo àwọn alágbára látòkè. Nígbà t'Ọlọ́run mú gbogbo wọn, wọ́n ní gbogbo táwọn ṣe yìí láti fi kún ààrẹ orílẹ̀-èdè wa yìí lọ́wọ́ ni. Gbogbo àwọn tí wọ́n ṣe fídíò tó ń kígbe wípé ẹni tẹ́ bá rí tó bá wá dìbò tí ò bá ti dìbò fún títí wa, ẹ pa. Wọ́n yí ọ̀rọ̀, wọ́n láwọn ò sọ pé kí wọ́n pa bẹ́ẹ̀, ń táwọn wí ni pé kán fi ìbò kán fi lù wọ́n pa. Wọ́n bá pẹ́ lórí ní èsìkèsì àmọ́ báyàn, kò síbi tí wọ́n lè tú sí. Gbogbo ti ṣe rí nìyẹn. Wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn lílo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nígbàtí ẹrú Ọlọ́run bá kan tó káwọ́ sókè tó ní gbogbo ibi tí fìtínà bá wà, Ọlọ́run bá kó sọ kalẹ̀ fún wa. Ó ní gbogbo ibi tí òótọ́ ọ̀rọ̀ bá wà, Ọlọ́run bá kó lè jìnnà sí wa.
òun sì ń fi ọlá nǹkan tóun ní tọ́lọ́run ọba ò lè ní táyé ò fi parẹ́, òun fi bẹ ọlọ́run ọba lórí àdúrà òun yìí kọ́lọ́run ṣe fún wa pẹ̀lú jàmọ́ rẹ̀ ló tọrọ ńgbà náà. àwọn kan lọ rí fẹjọ́ sùn, wọ́n gbé lọ sọ́dọ̀ Umar. ìgbà wọ́n gbé lọ́dọ̀ Umar, òun ló wà ní àlífà ńgbà náà. Umar ní kan lọ rí bẹ́ orí rẹ̀ dànù, eléyìí ti tàpá sí òfin ẹ̀sìn kíní kankankan. ayé ti wà bẹ́ẹ̀ ti pẹ́ tí ìtara lè mú yàn hu ìwà míì, ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ pé àwọn tó bá jẹ́ bí ẹ̀mẹ̀wà láàrin èèyàn láti máa mú ìbínú láti pé kán máa mú wálẹ̀ torí ibi tí wọ́n ń lọ. ibi tó ti ń mú lọ ló pé ti ń kọrin pé wá wọ ẹni tó fẹ́ máa fìyà jẹ tó mọ́wọ́ tó mẹsẹ̀ tó jẹ́ pé torí tiwọn náà ló ń ṣe. wọ́n pàdé Aliyu lọ́nà, Sayyidina Ali. Sayyidina Ali ní ibùdó mú lágbájá lọ, wọ́n ló ti tàpá sí ọ̀rọ̀ ẹ̀sìn, ó sì ń sọ àwọn ọ̀rọ̀ tó lè dógun lẹ̀, ó ní kó sọ ọ́. wọ́n ní ká dá padà sọ́dọ̀ Umar. ìgbà tó wọ́n dá padà sọ́dọ̀ Umar kọ̀yìn sí pé mo ní kẹ́ lọ rí bẹ́ orí èèyàn dànù, ẹ tún mú wá bá mi. bàbá ní ẹ gbọ́ tẹnu rẹ̀ náà, ó ti pẹ́ tán tí máa sọ pé jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú, ká wá fara mọ́ èyí tó bá jẹ́ òdodo bẹ̀, èyí tí ò bá dá bẹ̀ ká dànù. ń gbọ́ kí ló rí? ó ní bẹ́ẹ̀ ni, ó ní àyá Quran òun ló sọ pé owó yín, ọlá yín àti gbogbo nǹkan tó ń ṣe fún yín, ó ní fìtínà ní fún yín. ó ní lọ́dọ̀ títí Ọlọ́run ló ti jẹ́ fìtínà o, àmọ́ ayé táwa ń ṣe lọ́wọ́ yìí a fẹ́ sọlá, a fẹ́ gbádùn, a nídìí owó láti fi ṣe gbogbo ẹ̀. kọ́lọ́run bá kó orúkọ tọ́lọ́run bá sọ́yún, kọ́lọ́run bá kó fi sọ̀kalẹ̀ fún wa, kó fún wa ní fìtínà o, kó wá kún wa lọ́wọ́ láti lè lo fìtínà síbi tó dáa. onírúgbà ọkàn òun nìyẹn. ní gbogbo ṣe ẹ bá la ọkàn òun nígbẹ̀ẹ́gbẹ̀rún bẹ́ẹ̀ sì máa bá nìyẹn. báwo ló ṣe jẹ́ tó wá sọ pé kí Ọlọ́run bá kó lé irọ́ jìnnà sí wa, àti Ọlọ́run bá kó lé òdodo jìnnà sí wa, kó gbé irọ́ kó gbé súnmọ́ wa. níbẹ̀ ni Ọlọ́run bá náà lọ sọ nínú Quran tó ní gbogbo ẹ̀mí pátápátá ìní ó tọ́ ikú wò. ọ̀rọ̀ Ọlọ́run bá òdodo sí ni, fún torí pé a ò tí ì ṣe tata fẹ́ kú báyìí, kí Ọlọ́run bá kó jẹ́ kí ikú yẹn kó sáré jìnnà tó sí wa, kó jìnnà sí wa. àìfẹ́ kú irọ́ ni, a ó padà kú. àìfẹ́ kú ìnirọ́ tá à ń fẹ́ kí Ọlọ́run bá kó gbé súnmọ́ wa, ká lè bá a rí bí gbádùn oore tá a ti tọrọ síwájú tọ́lọ́run ti ṣe fún wa yìí. apá Umar bọ́, kí ló wá gbà lérò pẹ̀lú pé ìwọ fọlá ń tó onítọ́lọ́run bá ò lè ní tó ètò ń lérò kò tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. ní bẹ́ẹ̀ ni, mo níyà Ọlọ́run ò ní, mo ní bàbá Ọlọ́run ò ní. ìyá mi àti bàbá ìyá mi ń bẹ láyé, ìyá bàbá mi àti bàbá mi wọ́n ń bẹ láyé, àwọn náà bí wa. èmi náà sì bí àwọn ọmọ tí wọ́n lọ rẹ́gẹ́dẹ́, mo sì tún ní àwọn obìnrin. gbogbo nǹkan tí mò ń dá akọ yìí lèmi ò ní, lèmi ní tọ́lọ́run bá ò ní. ìwà mẹni tọ́lọ́run bá yọ́nú sí jù nínú gbogbo wọn ni mo sọ pé kọ́nà wọlá nǹkan tí mo ní ó lè wà láàrin gbogbo wọn tọ́lọ́run bá yọ́nú sí, tọ́nìkan bẹ́nu àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá yọ́nú sí ló ń fi fọlá irú wọn náà tọrọ wájú Ọlọ́run ọba. bí kò wọlá nínú tó ẹ́pọ̀ náà ló ṣe fún òun tí kò sẹ́lòmíì tó ní, tó ẹ́pọ̀ Ọlọ́run ọba gan òun ní, kò wọlá bẹ́ẹ̀ kò fi gbàdúrà òun. Sayyidina Umar sọ pé kán sọ́ọ́lẹ̀ kájí kó máa lọ. Sayyidina Umar wá bẹ Ọlọ́run ọba, òwí lẹ́ẹ̀mẹ́ta láti mọ̀ sọ fọ́lọ́run ọba pé gbogbo ìgbà tí màá bá mọ̀ sọ àbá tí màá bá mọ̀ ṣe, ìwọ Ọlọ́run má jẹ́ kí ẹni tó jólódodo bíi Sayyidina Ali má jẹ́ kó jìnnà sí mi nígbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tí mo bá fẹ́ mọ̀ ṣe ìdájọ́ lé lórí. kí ni èròǹgbà ọkàn tó wà lára sẹ́nétọ̀ tó ní ẹ máa pa wọ́n? ṣé ó sọ pé kán fi ìbò pa wọ́n náà ní nítòótọ́, àbí nù bínú ó fi ẹ pa wọ́n yẹn fi dẹ́rù bà wọ́n kí wọ́n bá a ṣe ni?
àtúrí fídíò tí akàn náà tó ti ń halẹ̀ gbogbo ẹni tó bá dìbò níbi tí ìbá ṣe páwa náà bá dìbò fún òun ti wà ń géètì tó ń dúró dè wọ́n òun fojú wọn já àwọn fojú wọn já. Ẹ dákun torí Ọlọ́run níjọ́ wo la fẹ́ tún ṣerú eléyìí dà àwa Yorùbá àtúnwá ṣe títí tí àwọn lórí kó àwọn governors míì wọlé èyí tó jẹ́ bànújẹ́ ọkàn òun ni pé governor Edo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó wá gbé kámẹ́rà wọ́n wá ń pe sitting governor wípé ojú rẹ̀ ọjà yóò ṣẹ̀sín yóò ṣe kínní àtàwọn ìdílé ẹ̀ wọ́n fi ń ṣèyún. Yorùbá ronú o Yorùbá ẹ jẹ́ ká lọ rí ronú àárín ẹ̀yin ọmọ babalẹ̀ tí ń dìbò lọ́sùn ẹ lọ rí kó àwọn Gàmbàrí wá pé káwọn á ṣe ti yín ẹ lọ rí kó àwọn Ẹdó wá ẹ kó wọn wọ̀lú wá ṣùgbọ́n agbára Ọlọ́run ọba ó ju tèèyàn lọ mọ́tòmọ́tò ẹ̀wùbí tó bá dé àwọn tẹ́ ẹ palẹ́kùn mélòó lẹ fẹ́ lórí mọ́ kanlẹ̀kùn wọn ní ìsìn láti pẹ́ fẹ́ fi ṣe àtúnṣe láàrin ibi tó wà ńlá fi gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú jà inú ẹbí tó bá parí tán kò kí ń ṣe nǹkan kì í ṣe bí tá a fọkàn bí sí àbí tá a fojú sí ènìyàn padà já sí. Èyí tún wá mú mi tó wá tó fi rántí ọ̀rọ̀ ya tí mò ń kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ lọ lẹ́ẹ̀kan wípé ẹ jẹ́ ká lọ rí ṣọ́ra láti wípé ń ta bámọ́ pa àbá ní jẹ ká mọ́ fi run imú. Ìyá yìí ló gbéyàn sí pé jọ́ kejì jọ́ kẹta wọ́n dìbò tán níjọ́ kejì mo tún rí fídíò rẹ̀ níbi títí sọ wípé agboolé ìdílé àwọn gọ́fúnà ló ń wà yìí òun ò bú gọ́fúnà òun gbé wọn ṣépè tó bá yẹ pé nítòótọ́ bá ní pé aya Kùránì lọ sọ wípé la'anatullah alal kazibin pé ká wọn sá fún irọ́ torí pé Ọlọ́run gégùn fún gbogbo parọ́parọ́. Mi ò bọ́ sórí platform torí pé lágbájá ni pírẹsidẹ́ǹtì kìíní kan àbí tàmọ̀dò ní gọ́fúnà àmọ́ mo bọ́ sórí platform lórúkọ ìjẹ́nìyàn tó yẹ kájọ máa ṣe láàrin ara wa láti pé kálọ̀rì ṣọ́ra ṣe pẹ̀lú tí nǹkan bá ń gbóná lọ́wọ́ báwo ló ṣe fẹ́ rí ẹgbọ́ tẹni tí wọ́n ń ṣe. Ọmọbìnrin kan ẹni tó yẹ pé òun náà Ọlọ́run ní kí ayé ó tẹ́wọ́ gbà lórí social media ìgbà tí ó sọ̀rọ̀ Arẹ́gbẹ́ ara mi bù má sọ òun gan mi fẹ́ wọ fídíò rẹ̀ fọ́lá ọ̀nà tó gbà rìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń dá sí káàkiri ọ̀nà tó bá fi dá sí kò dùn mọ́ mi ò bú mi ò yẹ̀yẹ́ rẹ̀ mi ò kàn ní wo fídíò rẹ̀ ni mi ò sì ní bèébù rẹ̀ mi ò sì ní ṣe nǹkan kan torí n gbọ́dọ̀ inject nǹkan tó bá bà mí nínú jẹ́ sínú ọkàn mi. Kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn wá ní òun kí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ lẹ́ni tó yẹ pé láì fi tú òṣèlú ṣe ẹni tí mo nífẹ̀ẹ́ dénú ni tí mo fi gbogbo tẹ̀mítẹ̀mí taratara tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ yóò bá pàdé rí pàápàá mi rọ̀jọ́ lájọsọ rí bí mo ṣe wà nígboro Èkó tó mo ṣe máa lọ sálẹ̀ máa sọ tó nígbà ayé ìgbà tí mo fi ní mo ṣòṣèlú Ọlọ́run pé kémi pẹ̀lú wọn kájọ pàdé rárá ṣùgbọ́n ipa tí Arẹ́gbẹ́ ń kó nípa òṣèlú láti ìlú Èkó sẹ́yìn fáwọn tó bá lè mọ orí rẹ̀ fún ẹni tí ń ṣe pírẹsidẹ́ǹtì wa wọ́n mọ̀ wípé engine room ni fún pírẹsidẹ́ǹtì wa táyé fi padà mọ̀ wọ́n láti ìgbà tẹ́nìkan kò tí mọ̀ wọ́n táyé fi padà wá mọ̀ wọ́n dáadáa bàbá ńlá engine room ni wọ́n ṣùgbọ́n mi ò fijọ́ kan kì í fi praise anybody torí pé mo mọ̀ pé òṣèlú ni tó bá ṣe láàárọ̀ tó bá di lọ́sàn-án nípa àwọn òṣè bẹ́ẹ̀ mọ́. Ọ̀kan nínú àwọn àgbà olóṣèlú nílẹ̀ Yorùbá mo gbọ́
lágbo òṣèlú nígbà náà lọ́hùn. Wọ́n ní gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun bá lè bọ́ya rẹ̀ lẹ̀ ní hòhò láàrin ìjà, tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú yẹ láàrin ìjà, kó mọ̀ bọ̀ wá. Ojú títí bá mọ̀ kan ru onítọ̀hún yóò mọ̀ kan tó bá ti débi agbo òṣèlú, torí ní tó yẹ kó fetí gbọ́ àti ní tó yẹ kó fetí gbọ́ yóò fi gbọ́. Ó wá kú sọ́wọ́ rẹ̀ láti pé kó lọ rè ṣe sùúrù pẹ̀lú nǹkan tí máa ń fi etí gbọ́, lópin ìgbà tó bá yẹ pé àwọn èèyàn èrò náà ní bá ń kó jọ. Irú rẹ̀ ní ti bàbá Ahmed Bọ́lá Tinubu. Àjọṣepọ̀ dáadáa, ẹni tí mo mọ̀ dáadáa ní àjọ ríra, kì í ṣe pé bíi títa Arẹ́gbẹ́. Gbogbo àtọ́ náà fi ní káwọn pàdé pẹ̀lú àjọ pàdé pẹ̀lú Arẹ́gbẹ́ ń bẹ̀, torí báwa náà ṣe mú nǹkan kan dání lórí òṣèlú. Wọ́n bá àwọn tako jẹ́ dání ní ìjàngbárángbà náà táwọn èèyàn rí wa tán àtàṣì wa mọ́ àwọn Jákàndé. Wọ́n ní kájọ ní àwọn ìjókòó tọ́pọ̀ níwọ̀nba pẹ̀lú wọn. Irú èébú wo ni wọ́n bú wọn, irú yẹ̀yẹ́ wo ni wọ́n yẹ̀yẹ́ wọn, di bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n á ní àkómọ́ra tó fi débi tán dé yìí ni wọ́n á fi ń sọ fún the governor elect, the governor re-elect fún ti Ọ̀ṣun. Wọ́n ní lórí ìrìnàjò yìí wọ́n ti fọlọ́pàá gbé yín rí. Èyí tó dá mi lójú tí mo mọ̀ dáadáa ni pé nígbà tèmi náà fi wà lágbo òṣèlú a ti sọ fún yín pé ẹ padà lọ sí classroom, ẹ lọ rí gba certificate tó fi lè jẹ́ ẹ̀tọ́ fún yín láti fi lè pé kẹ́ ẹ lè bá du ipò. Ọlọ́run sì ní kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gbà nígbà náà, ẹ ṣe níjà, ẹ bọ́ sí classroom pẹ̀lú short níka yín, ẹ lọ rí ṣe àwọn necessary àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lórí ẹ̀kọ́, ẹ ní certificate lọ́wọ́ láti pé kẹ́ ẹ fi lè bá ṣègbésí ayé yín. Plans ẹ ní sọ́kàn tẹ́ fẹ́ ṣe, ibẹ̀ náà lẹ fẹ́ dé yìí, lẹ́sìn tó ń lò lọ. Mo á fẹ́ rọ̀ yín wípé lódodo náà fọlọ́pàá gbé yín ní irọ́ ni. Wọ́n fún yín láyè kẹ́ rí ìjọba yín ní Ọ̀ṣun, wọ́n fún yín láyè kẹ́ rí ṣe, wọ́n fún yín láyè kẹ́ rí ṣe. Ibẹ̀ nìkan kọ́ ni mò ń lọ, torí mo rí ọ̀rọ̀ kan tí obìnrin kan sọ, obìnrin tí mo wí ó ní bàbá wa tí ń jẹ́ Arẹ́gbẹ́, ó ní Mr. Project ló yẹ ká máa pè wọ́n, ìpè wọ́n ṣe project kalẹ̀, ṣùgbọ́n project tí bàbá wa Arẹ́gbẹ́ ṣe kalẹ̀ pé níbẹ̀ lẹ gbẹ́sẹ̀ lé, ẹ wá gbé ògo project yẹn ẹ wá gbé jáde fún gbogbo ayé. Mo rí campaign kan tẹ́nìkan sọ pé ẹ̀dálé tó jẹ́ bí títì. Àwọn èèyàn máa sọ pé táwọn governors àbáwọn anybody bá fi lọ fẹ́lẹ̀ kejì, èyí tó wọn bá fi ríṣẹ́ ṣe lálákọ̀ọ́kọ́, ẹ mọ́ fọkàn sẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ rí mọ́ wá mú sí mọ́ pocket nǹkan tí máa ń wọlé ni. Àdúpẹ́ fọ́lọ́run wípé ẹ ò wá láti ìdílé tí wọn ò rọ́ lárí, ẹ fi ìwọ̀nba tó kù tẹ́ fẹ́ ṣe ẹ fi tún ìlú ṣe ni. Pàtàkì jùlọ ẹ ní àmójúkúrò gbogbo tójú yín ti rí sẹ́yìn, gẹ́gẹ́ bí nǹkan tí àfàwà yìí wí. Kò sẹ́ni tó bá ti dá tí ò ní láì dá, níta bá ti rọ́ọ̀tún òsì, bí ta bá ti rí màálẹ̀ òkùnkùn wà. Fọyọ́balẹ̀ ẹni bá ti lè ṣe tí ó dùn mọ́ nú yóò ní tí ó fi bọ́ nú jẹ́ náà. Ọlọ́run tó dára sáyé gan gbogbo gbà kọ́ ní dùn wá nù. Ẹkún àti dùnnú ló láyé. Ayé tó wá ìga ayé ẹkún ni. Torí gbà tán bí ọ tó bá sunkún kó tó wáyé ni wọn ní ká ọkọ mọ. Ọmọ tí ò bá sunkún gan, wọ́n tún wá lẹ́ǹdì ni ò sunkún, ayé ẹkún ló wà. Tó o bá ti sunkún wọn tí ká ọkọ mọ. Lọ́tọ́lọ́fà iyì ẹkún náà ni kò sún kó sì dákẹ́. Iyì ìjà náà ni kò wá kó sì parí. Tẹ́ bá ti ń fi ìbínú léra yín kí, tẹ́ ń fa sàsí léra yín kí, ìmọ́lẹ̀ inú ilé yín ò ní pẹ́ lọ o. Fàtà fún ṣàlù gbogbo ààyè àbílù àbínú ẹbí kan tí ìjà bá ti pọ̀ sí jù, tí ìbínú bá ti pọ̀ sí jù, fúnra Ọlọ́run ni ó yọ owó àánú rẹ̀ kúrò láyé wọn. Yóò lóun ò ṣe mọ́. Gbogbo bí tí àríyànjiyàn ìyapẹ̀ ẹnu tó bá ti pọ̀ sí jù, fẹ́líọ̀ ni ó padà kẹ́yìn rẹ̀. Wàtàbá àbárí ihun kan. Ìgbà wa fi ń sagbára yóò wá fi yín lẹ̀. Ẹnìkan kan ò lè dágbó ṣe, ò lè dá ayé ṣe. Ó nídìí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run nìkan gan kò dá ìjọba rẹ̀ ṣe. Ọlọ́run nìkan kọ́ ló wà lókè, àwọn màláíkà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allah. Ọlọ́run nìkan tó lè dá dúró sókè láì ṣe pé nìkan kun. Ó ṣe
tún láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́. You cannot do it alone, it's impossible. ó nídìí àwọn kankan. kódà ọ̀tá rẹ yẹn máa make use ọ̀tá yẹn tí wàá dẹ̀ tún rí benefit lára rẹ̀. àìmọye tọ́lọ́run sì tún manage wa. gbogbo ọ̀tá tọ́lọ́run bá ní láyé ìpátá àwọn ẹrú rẹ̀ náà ni. kò lọ́ta láàrin àwọn màláíkà o. àwọn màláíkà ló gba tọ́lọ́run o. ibi tọ́lọ́run ti ní pọ́blẹ́mù jù. ìfà tán pọ́lọ́run tiẹ̀ ní pọ́blẹ́mù tí ò lè ní. ibi tó ti pàdé challenges jù. ó ti pàdé wàhálà jù. nígbẹ́ àwọn kan bẹ tí wọ́n ṣe Ọlọ́run tẹ́ jàǹbọ̀ Ọlọ́run kì í ṣe ń bì kankan. àwọn ẹranko yìí jàǹbọ̀ Ọlọ́run. ẹ lè rí ẹkùn ó jẹ ẹkùn ẹgbẹ́ rẹ̀. ẹ gbàgbé báwo ejò ṣe burú tó wọ́n dára wọn mọ̀ wọ́n ń sára wọn. àwọn èèyàn yìí náà ni àwa nìkan láàrin ra wa báyìí á dẹ̀ tún máa jẹra wa. á ro olóore wa báyìí á sì tún fẹ́ sọ de lérí bú. ẹni tó fọ ọgùn kè fún náà ló mọ fàgbà kò lékì láàrin èèyàn yìí náà ni. ẹ tó tàn mọ́lẹ̀ fún ọ. ó ṣe ń sáré kí mọ́lẹ̀ ayé tiẹ̀ kú. kò sí bó ṣe lè wo lágbára tó. ó gbẹ yín tẹ wúwo nùlú tẹ̀ bá ti gbọ́ra yín yé ọ̀tá kíkìkí ni ó gbé yín ṣubú. mo rò pé gbogbo àwọn ẹlẹgbọn kan tí a fa wá wí pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ bí the governor elect ẹgbọn kan tí wọ́n wí igi kan kò lè dágbó ṣe. ẹ má wo èébú ẹ má wo nǹkan kan tí ẹ bá lọ rí ronú àrùjù ọkàn máa bàjẹ́ ṣùgbọ́n ṣe ń tẹ́ fẹ́ fi dúpẹ́ fọ́lọ́run ọba nìyẹn. ó lọ́ọ̀ ní kí n sọ ìwọ̀nba tí mò ń sọ yìí látàrí bí ti ṣe ń wá fún mi ni mo ṣe ń sọ fún yín torí tó bá yẹ pé bó ti ṣe gùn mí bí inú ìrìn àjò Òṣogbo ṣe wà lára mi mo sì fẹ́ fi máa sọ ọ̀rọ̀ ìtara yóò pọ̀ níbẹ̀ yóò fẹ́ dàbẹ́ nípa wà gan-an náà wá ìjókòó àlàáfíà rárá torí àfojúrí àfetígbọ́ ntọ́pọ̀lọpọ̀ àwọn aláàfáà ṣe pẹ̀lásọ lọ́rùn àtàkẹ́bà àtàgbádà àti ráwà ní rẹ́gìdìrìgìdì tí wọ́n kóríjọ tí wọ́n ṣe gbogbo nǹkan tán láwọn ṣe yìí tọ́lọ́ sì wá ní kó tó wá padà lórí bọ́ síbi tó lórí bọ́ sí tí wọ́n bá lẹ́mí ìdáríjìn tí ó bá lẹ́mí àjọṣepọ̀ nǹkan tí ayé ń retí ní taburú kó mọ̀ wá tọwọ́ yín jáde mọ̀ á di pé ó ti gbógun ti mùsùlùmí nì kò fẹ́ràn àwa mùsùlùmí nì kò ṣe kínní nì àwọn ò sì ní tí mọ̀ pé àwọn ti gbé foundation wàhálà kalẹ̀ là ń fi ń kì wá nílọ̀ àwa mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra o ọ̀kan láṣẹ o nínú méjì o èèyàn lè mọ sáré kọ́ mọ ọ̀dí o nínú kó dúró kọ ọ̀dí rẹ dáadáa tàbí kọ́ mọ sáré lọ kó jẹ́ kí dìyẹn kọ́ mọ yún ẹ lọ bẹ́ẹ̀. ẹ ò lè mọ kó ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta ẹ ò lè mọ kó wọn sábẹ́ láti mọ fi rán àwọn ọmọ nílé ìwé pẹ̀lú owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn wípé ẹ̀ ń ṣe jálàbí fún wọn ní kọ̀rọ̀ kẹ́ mọ́ gbowó lọ́wọ́ pé ń ṣe jálàbí fún wọn kẹ́ wá mọ́ jáde ní gbangba kẹ́ wá mọ́ sọ pé wọ́n ń ṣèyàn dáadáa mọ́ o ẹ jẹ́ ká lọ rí bẹ̀rù Ọlọ́run o. bàbá gbogbo wa nínú gbogbo tó bá di ẹ̀sìn mú lẹ́ẹ̀kọ́ mọ́ jẹ́ o bí wọ́n dọ́dọ̀ mùsùlùmí àdúrà kọ́ lọ́wọ́ bá kú sí ìrọ̀rùn fún wa lọ́ẹ̀kọ́ mọ́ ṣe wọ́n dọ́dọ̀ kìrìsìtẹ́nì Ọlọ́run mọ́ tù wá ká lọ́ẹ̀kọ́ mọ́ gbà ládùúrà gbọ́dọ̀dọ̀ oníṣẹ̀ṣe Ọlọ́run sọ wá lódìdí ó sọ wá lẹ́yọ̀kan ńlọ ẹ̀ka máa ṣe àmọ́ kí gbogbo wa kàbí káàkiri kí kálukú ọmọ sáré pé ẹ̀sìn mi ló dájú tẹ́lẹ̀ yìí lọ ẹ̀ fi ń ba ìjẹ́nìyàn jẹ́ o ìjẹ́nìyàn wa ẹ̀ fi ń bà á jẹ́ ẹ̀ sì fi ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ni o torí kò sí skul tọmọ fẹ́ lọ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe wà yìí tí ò ní bá kìrìsìtẹ́nì tàbí oníṣẹ̀ṣe pàdé ń bẹ̀ o ẹ̀fẹ́ ẹ̀kọ́ bó wù yín kẹ́ dálé kí wà bí nǹkan kan lẹ́kẹ́ pé arábí kìíní kan kẹ́ wá fi arábí kìíní kan kẹ́ pé àwọn lárúbáwá káwọn bá yín ṣí mọ́ṣáláṣí kan bó wù yín kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ yóò lọ yunifásitì ní yunifásitì yẹn wọ́n pàdé àwọn tí wọ́n yín ṣe mùsùlùmí tí yín ṣe kìrìsìtẹ́nì o bóòwù lẹ́ṣọ́ ẹ̀ ṣe pẹ̀lú àwọn ọmọ yín látàrí báyìí ẹ̀sìn wà lára tí a mọ̀ tí a kọ́ nínú ìwà tá a bá ṣe jáde tí a yóò fi mọ̀ wá látara ẹ̀sìn ni pé ìwà yìí mọ̀mọ́ dá báwo lẹ ti ṣe rìn
ó ń bọ̀wọ̀ Ọlọ́run bá ní kò yá lógún ọdún. Gbogbo ẹni tẹ́ gbójú sí fídíò kálẹ̀ káàkiri tẹ́ di content creator ọ̀sán gan lórí ọ̀rọ̀ òṣèlú, ẹ jẹ́ ká lọ rí sọ ara o. Ohun tó burú jù nínú àjò ìgbésẹ̀ ayé ẹ̀dá ni kí ẹ̀dá ó bẹ̀rẹ̀ ìrìn àjò tí ò mọ ibi tí ń lọ, tí ó wá padà lórí ikú sọ́nà bí ẹ̀fín. Gbogbo tí èèyàn bá ń ṣe antecedents rẹ̀, nǹkan tí èèyàn gbé kalẹ̀, ibo ló ṣe fẹ́ rìn, ibo ló fẹ́ gbé sí, ó gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀. Tó bá tó time tó bá ní màá try láti pé kí n crime orin kan nígbà tá a wà ní kékeré, wọ́n ní arákùnrin kan tí ń lọ sí rìn, màá try láti crime orin yẹn, mo máa jókòó tó máa rántí orin yẹn pé tí ìyá àwọn òbí rẹ̀ ń wọ́nà ẹ̀ pé tó bá débì kan ṣe báyìí, tó bá débì kan ṣe báyìí, tó bá gbẹ́rù fún ọmọ bá wọn gbẹ́rù o, jẹ́kẹ́lẹ́rù ọmọ gbẹ́rù rẹ̀ ohun kankan. Bó bá ti ṣe náà ní kó máa ṣe. Orin yẹn ó make sense gan. Màá try láti recollect orin yẹn, and one of these days màá lè gbé kalẹ̀ sórí pé ṣé pé orin yẹn pàpà bọ̀, màá lè gbọ́rọ̀ yẹn kalẹ̀ bó ti ṣe lọ níbí, láti di pé ẹrù ní kálukú gbé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹni tí ó bá ti lè báyàn sọ ẹrù rẹ̀ kalẹ̀ láti bá tún tò, kò tún yẹ kẹ́ tún gbé ẹrù kẹ́ tún sọ pé kó sọ kalẹ̀ kẹjọ máa pín lọ. Ẹ ò sọ kalẹ̀ kan tó jọ máa pín, tún wá gbẹ́rù lórí ẹnìkan wá ní ẹ fẹ́ dá ẹrù yẹn nù pátápátá, kò ní dáa. Ẹ̀rù Ọlọ́run bá ń bà mí látara wa mùsùlùmí. Ẹ̀rù Ọlọ́run bá ń bà mí látara wa mùsùlùmí. Ẹ̀rù Ọlọ́run bá ń bà mí látara wa mùsùlùmí. Mùsùlùmí ọ̀rẹ́ nìkan kan mí tó fẹ́ condemn ju mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ. Ṣé bá ṣe fẹ́ propagate Islam nìyẹn? Ṣé bá ṣe fẹ́ polongo ẹ̀sìn náà nìyí? Tí ẹ bá lọ sí àwùjọ àwọn ẹlẹ́sìn kejì, wọ́n níbi tán tí máa ń pera wọn kalẹ̀, tán tí máa ń bára wọn wí. Ẹ wo bá ti ṣe sọ̀rọ̀ Ọ̀ṣun tó nípa àdìbò. Chọ́ọ̀chì mélòó ló jáde ló sọ pé ẹ má bá mùsùlùmí ṣe, ẹ má boníṣẹ̀ṣe ṣe. Bẹ́ẹ̀ ìfẹ́ wọn náà sì ń fẹ́ lórí pé lágbájá yìí là ń fẹ́ kó dibi tí ó dé yìí. Ẹ dákun torí Ọlọ́run. Gàlégàlé àwa mùsùlùmí ó ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ ilé ayé, bí ìgbà tó yẹ pé wọ́n pínlẹ̀ ayé ń fáwa nìkan, báwa nìkan la gbọ́dọ̀ lè mọ control rẹ̀. Ẹ jẹ́ ká lọ rí sọ́ra. Gàlégàlé wa ó ti ń pọ̀ jù, ó ti ń pọ̀ jù, ó ti ń pọ̀ jù. Tí Islam bá jẹ́ ẹ̀sìn àlàáfíà nítòótọ́ gẹ́gẹ́ bí èmi pẹ̀lú yín tá a ti ṣe mọ̀, àwa tá a wá lórí gba Islam yẹn náà sí kò wáyé tán bá àlàáfíà lára wa. Ìwà la ó fi kó àwọn èèyàn wọnú ẹ̀sìn. Mo lágbára mo lè fi dá nǹkan orúkọ láàfi kó àwọn èèyàn wọnú ẹ̀sìn. Àwọn tó bá lágbára láti máa ṣe bí irú ètò ìṣẹ̀lẹ̀ lọ́sùn, gbágbára jáde, gbágbára ló gbogbo ẹ̀ ló kíní. Mo sọ kíní kan níjọ́ tẹ́nìkan interview mi, Chizoke ọ̀kan lára àwọn èèyàn wa, àwọn crew atájọ́ mọ̀ ṣe àwọn content, wọ́n wá kó wa mi ṣe dáadáa fún arákùnrin náà. Mo ní àsìkò ń bọ̀ ní Nàìjíríà tó yẹ pé tí ẹ ò bá ṣọ́ra, àwọn security guards tó wà lára àwọn tí a dìbò fún, àwọn gangan ni wọ́n kọ́kọ́ bá àwọn jàmọ́ gbàjọba, torí pé àwọn náà ní ìnira tí wọ́n gbà tán wà ní uniform ni wọ́n wà ní uniform, tó bá délé wọn mọ̀ tán bá nílé. Ẹ já lọ ṣe sùúrù, àsìkò ń bọ̀ tó pẹ̀lú rẹ̀ ó wáyé. Mo ṣàlàyé fún arákùnrin yẹn nígbà náà. Ó wá pè mí lánàá, ó wá text mi, ó wá show mi pé mo kí fún tíjọ́ Sunday pé happy Sunday. Ó wá text mi pé tó alájí ara lọ́rọ̀ tó mọ̀ sọ ló délẹ̀ yìí o. Ìgbà táwọn èèyàn bá kọ́ tó wọn bá ti lè ṣe sùúrù, tó bá yá àwọn tán ní kọ́ mọ́ sọ àwọn ni wọ́n mọ̀ padà wá gbàjọba mọ́ lọ́wọ́. Ohun tó ṣẹlẹ̀ lọ́sùn, ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n mú, sáwọn ọlọ́pàá náà kọ́ ni, sáwọn sójà kan ló tán lórí kó wá náà kọ́ ni tán fẹ́ fi ṣe pé àfidènà káwọn ò débẹ̀. Ìgbà tó wọ́n délẹ̀ tán, àwọn tán tó mú náà wọ́n rí nǹkan sọ. Ṣe lérò pé àwọn tó ṣe wílé ohun tán fi mú àwọn pé àwọn ò ní ìgbà kẹ́ yí ìbò. Tí ààyè rẹ̀ bá wà, tán bá déwájú ẹni tó ní káwọn yí ìbò, òun ò ní yí àpótí mọ́ nídìí. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Dẹ́ẹ̀dẹ́ mìràwó wa o. Dẹ́ẹ̀dẹ́ mìràwó wa o. Àwa mùsùlùmí gàlégàlé wa ti ń pọ̀ jù. Ẹ jẹ́ ká sọ tí Islam kọ́ wa ní tí Islam rán wa, ẹ má jẹ́ ká kìbọnú ẹ̀sìn.
afẹ́ kan mọ̀ wá lágbo òṣèlú, afẹ́ kó jẹ́ pà wá ní níbi títí ẹ̀sìn, afẹ́ kan mọ̀ wá ní ẹ lágbájá kò mẹ̀sìn rẹ̀ ṣe, kí lọ́kàn ẹ́ ẹbẹ́ sì ti ẹ̀ ní fi sílẹ̀ kó sínú rẹ̀ bó ti ṣe wù. Kí ni nǹkan tó kí ni tiẹ̀ perfection wo ló wà lára títí ẹ ti dáa tó ló fi wá jẹ́ pé títí ẹni lẹ́ni ni wọ́n wá ṣe tó fẹ́ gbójúlé lórí pé lágbájá ọ̀mẹ̀sìn ṣe, kódà ní ti Jésù ṣe ni Paul ló kọ́kọ́ ṣe báyìí, Michael ló ṣe báyìí, Joshua ló ṣe báyìí, Johnson ló ṣe báyìí. Ọlọ́run sì ti kìlọ̀ fún wa nínú Àkùránì ni pé ẹ má bu wọn o, ẹ má bu ẹ̀sìn wọn o. Bí tẹ́ bá bu tí wọn wò bu ti yín o, ara yín lè má gbà o. So gba àwa táwọn máa ń sọrú nǹkan báyìí wípé ẹ má jẹ́ ká dààmú ẹ̀sìn jẹ́nìyàn ní ká jẹ́ kẹsẹ̀, gbogbo ayé náà lẹ mú lọ́tà. Àmọ́ táwọn mọ̀ ní pé ẹ̀rí ọkàn yóò mọ̀ jẹ́ wa tó wáyé pa bá ṣe torí ẹ̀dá kan ni. Gbogbo ìrìnàjò tí mò ń rìn lórí YouTube, lórí anything tí mò ń ṣe, wọ́n máa ń sọ gbogbo ẹnu mo fi máa ń sọ pé Ọlọ́run bá ní sponsor mi o, ẹnìkan sponsor mi o. Gbogbo bí tẹ́ bá fọkàn sí, tẹ́ bá fojú sí láti pé bẹ́ẹ̀ nìkan ní sponsor mi láti ṣe oníkọ̀ wọn sọnù lásán ni. Àwọn míì sọ pé torí ebi tó tí ní pariwo náà ni pé wọ́n ní ibẹ̀ ní ti ń jẹun, ibẹ̀ ló ti ń ṣe kínní. Àwọn ọjà ni mo ti ń polówó yìí o, ó ní bí mo ti ń polówó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọjà ni mo ti ń polówó yìí o. Fóònù nọ́mbà mi ló wà ń bẹ̀ kí n ṣe pé títẹ lómi o, kẹ́ ẹ lè wo bọ́lá ọba ṣe ń jarọ yín o. Àwọn ọjà millions and billions ni o. A lè polówó 100 kan pé méjì ni ó wọlé, tí méjì bá sì wọlé tá a bá rí ta fúnra yín náà lẹ́tọ̀ sọ pé olúwa rẹ lórí sóògùn owó o. Fúnra yín náà lẹ́sọ̀ pé olúwa rẹ tún lórí sóògùn owó, torí orí ẹnu yín àtọjú yín àtara yín rí dáadáa sọ. Ibi aburú lè máa wà 80% irú nǹkan báyẹn sì ń lára wa mùsùlùmí ni. So pé kí n mọ́ rìn títì mọ́ ni ó lè ṣe náà, ọláìtàlá ò lè ṣe. Ibi tí màá bá dé láyé màá dé 67. What are you saying? The highest thing you can do is to shoot me off. Ntọ́ka kùtù ọkàn lè ṣe nìyẹn, ẹ̀yìn ní gbogbo kú. Àsìkò tó ní mo rí MSN, mo rí online tó ń ṣe remembrance fún ẹni tó kú lórí field, Sam Okparaji. Onítàyè Nàìjíríà ọba lè rántí ẹ jẹ́ kí mi ò rántí rẹ̀, ó ń play lọ́wọ́ ni fún Nàìjíríà. Ibẹ̀ ló ti ṣubú tó ti kú, tẹ́ bá rántí rẹ̀, ó rántí rẹ̀. But meanwhile, láyé gba Sam Okparaji náà tán tó wà láyé, wọ́n ti yin MSN níbọn ní ẹsẹ̀ ní ìtàn. MSN ọmọ tí ikú dì sí o, wọ́n yọ ta ìbọn yẹn nígbà náà, ó tún gbá bọ́ọ̀lù lẹ́yìn ìgbà tí ẹni tí wọ́n yìn níbọn tí wọ́n ṣe kankan kú, èyí Sam Okparaji. MSN ló tún padà sórí kíní o, ló tún wá ẹsẹ̀ ń ṣe ìrántí rẹ̀. Ní ẹjẹ́ ká lọ rí mọ̀ pé kò sí kú tó lè mú ẹ̀dá kan láyé yìí, àbí kankan tó lè ṣe ẹ̀dá kan láyé yìí tí ẹ bá ṣe pé látọwọ́ Ọlọ́run ọba. Ìwọ̀sùn ọgbọ́n àti òye tó kọ́ wa àti àṣepọ̀ tó wà láàrin ẹbí, ṣe ká sopọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn Adélékè, a ó padà máa gbọ́. Àmẹ́dàkùn ẹ jẹ́ ká wá ìṣọ̀kan láti ẹ̀ẹ́dẹ́ wa dé àdúgbò wa, dé bùgbé wa, dé gbogbo ilẹ̀ Yorùbá, kó lè bá ọ̀rọ̀ wa lọ́rùn. Torí pé aburú ń ṣẹlẹ̀, kò sí ìta kì ń bọ́wọ́ àwọn èèyàn wa náà níbẹ̀. Ó yẹ kójú kó gbà wá tì. Títí dìgbà náà ìròyìn ló pa ìrìn àjò lọ sí ìlú ọlọ́gbọ́n ni ó tẹ̀lé lẹ́yìn fídíò yìí. Ọlọ́run ọba kò ní dínà mẹ́ni kọ̀ọ̀kan wa. Ojú tẹ́ ń fi wò wá kò ní fọ́, ìdí tẹ́ ń fi ń gbọ́ wa kò ní di. Dákun ẹ patronize wa, ìntàntànú o, lórí tẹ́ bá ní fídíò náà là ń fi ń jẹun. Oṣù kèló ní tẹ́ ti rí wa lórí fídíò tẹ́ pé là ń ṣe, a sì jẹ́ amú o, a sì tún sanwó ilé ìwé àwọn ọmọ, a sì tún bá bà gbé. Ọlọ́run ọba ní yóò ní iṣẹ́ kọ́ lówó, àlùbáríkà Ọlọ́run ọba ní kálukú ń lò. Bí èmi ṣe ń lo tèmi lọ rí o, ìwọ wà ń bẹ̀ẹ̀ kọ́ ọmọ bí ìbú kálẹ̀ káàkiri o, ibi tí wọn náà fẹ́ parí rẹ̀ sí nìyẹn. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.